ẹ̀yin tèmi kángun ọ̀rọ̀ náà ti wá padà kángun síbì kan o. ọ̀rọ̀ tá a ní kí bàbá ó mọ̀ gbọ́ bàbá náà ni ó wàá padà yanjú rẹ̀ báyìí. lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí orí ayélujára ó ti lànà o. bẹ́ẹ̀ ni Sisi Alágbo ọkọ rẹ̀ àti arábìnrin kan ó la rí fídíò wọn èyí tó ń lọ káàkiri orí ayélujára níbi tí wọ́n ti ń ṣe threesome. Eléyìí gbẹnu tán o. ẹ̀yin tèmi Mẹ́wọ̀ọ́láká ó ló jẹ́ ká mọ̀ wípé wọ́n ti fọ́n fídíò Sisi Alágbo àti ọkọ rẹ̀ wọ́n ti fọ́n sí orí ayélujára bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nǹkan máa ń ṣẹlẹ̀ nǹkan máa ń ká. ẹ̀yin tèmi gbogbo ohun tí à ń gbọ́ ní orí show Yinka TNT àwọn èèyàn mọ̀ tí mò ń lò bẹ́ẹ̀ ni bí kí wọ́n sọ wípé kí ìyàwó àtọkọ kí wọ́n wẹ́ni kúnra kí wọ́n jọ máa ṣe threesome papọ̀ lóríṣiríṣi òun láti rí láti fetí gbọ́. ẹ̀yin tèmi eléyìí mà tó gbẹnu tán. ṣé àwọn èèyàn wa ti wá bàyé jẹ́ báyìí ọkọ tìyàwó pẹ̀lú arábìnrin àjòjì kan òun la rí ní inú fídíò yìí. fídíò náà mà gbẹnu tán gan ó mà lágbára gan. wò ó kì í ṣe tí ó yẹ ká mọ̀ jù sí orí bíi àwa tá a bá ti rí fídíò ọ̀hún rè wípé ó lẹ́tìkẹ́ ó lágbára. Mẹ́wàọ́láká ó náà ló jáde tó jẹ́ ká mọ̀ wípé wọ́n ti fún àwọn fídíò yìí sí orí ayélujára o. lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí oníkàlùkù tí wọ́n sì ń lọ mú tiwọn àwọn tí ń fi síbí ìbò ń fi síbí ìbò àwọn tí wọ́n fi fẹ́ kí ìbò wọ́n ṣe ni wọ́n fi ń gùn. eléyìí gbẹnu tán ẹ̀yin tèmi Mẹ́wàọ́láká ó sọ dande ọ̀rọ̀ nínú fídíò yìí. wá jẹ́ ká gbọ́n tí Mẹ́wàọ́láká sọ. eléyìí gbẹnu tán bẹ́ẹ̀ sì ni Mẹ́wàọ́láká ó kìlọ̀ fún Sisi Alágbo lórí ọ̀rọ̀ yìí. wọ́n mọ Esabod náà àwọn náà sọ bẹ́ẹ̀ ni wá wò ó ibi tọ́rọ̀ yìí wá padà já sí àbẹ́ẹ̀rí wípé ó lágbára ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ o. ẹni ọlá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni ìyá ẹni ọlá ìyá abiyamọ ayé ẹ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni. mo sọ fún yín wípé tí mo bá fi ẹnu mi eyín mi tó pọ́n tó rùn yìí tí mo bá fi gé búrẹ́dì fún ẹ tàbí tí n bá fi bu gàrí sí ẹ lẹ́nu jọ torí ọlọ́wọ́ lè túnú tí n bá fi sọ̀rọ̀ fún ẹ mo ní kó gbà á mo ní Ọlọ́run fún mi ní ẹ̀bùn kan tí mo bá wo sàkún ibi tọ́rọ̀ ń lọ mo lè sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí ṣe wá rí ọ̀rọ̀ yìí ní ìtì ẹ̀ mọ̀ pé ibi tó máa já sí rè ṣùgbọ́n mo mọ̀ wípé ibi tó máa kọ́gùn sí láti ilẹ̀ mo mọ̀ pé kò lè dá ní iṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá ní làákàyè tó bá gbọ́ ọ̀rọ̀ tí ìyá Ikí máa sọ ní ọjọ́ yẹn níbi tí jìgólò yìí wà gbogbo ẹnu mi lọ́gbàrá ẹ̀ mo lè pè ẹ́ bẹ́ẹ̀ àti tí ẹni ọlá wà ṣe é rí pé mò ń dárúkọ àti tí jìgólò fúnra ẹ̀ ń sunkún ẹnjìníà kọ̀rẹ́ wọ́n tú àwọn àṣírí kan fún mi lọ́jọ́ yẹn ẹ̀rọ gbogbo yín bọ́ síta Mẹ́wàọ́láká fi ẹ́ ṣe godmother ó tú àṣírí ẹ̀ màá tú àṣírí ẹni ọlá ẹ̀ sì máa kí Ọlọ́run ò ní jẹ́ káṣírí ènìyàn tí ọwọ́ mi tú gbogbo kinní ni mo ti rí gbogbo ẹ̀ ni mo ti gbọ́ gbogbo ibi tó ń lọ mo kàn wú ẹ̀yin ìyá òṣì tẹ́ ẹ sọra yín di ìyá ẹ̀ lọ́sàn gangan tẹ́ ẹ wá mú sábẹ́ nítorí wípé mo sọ fún yín pé giver ni ẹni ọlá ẹni tí ò bá ní integrity tí ò bá ní dignity tí ò bá ní làákàyè tí ò bá mọ nǹkan tó ń ṣe tó bá bá ẹni ọlá rìn wàláhì á jẹ dòdò kò ní lè sọ òdodo ìyẹn náà fẹ́ ṣe fún mi gbogbo owó tó fún mi láyé owó iṣẹ́ mi ni mo dẹ̀ sọ ibi tó dáa sí mo ní ẹni ọlá is a giver ojú ẹ̀ nìkan ni ò lè yọ sílẹ̀ fún èèyàn irú wọn ló dẹ̀ máa ń fẹ́ ìfẹ́kùfẹ́ irú wọn tó bá lọ́rẹ̀ẹ́ tó bá yan ìyá tí àwọn yẹn bá jẹ́ oníjẹkújẹ oníbàjẹ́ wọn ò ní lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ mo ní ẹni ọlá I can't say because you are respectful or you are a giver kí n má bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ o tún ti ṣí ọkọ yàn this is not the right person for you I know your dirty past
mo mọ bí tó o ti ń bọ̀, mo mọ ohun tó o ti ṣe, ó wà lọ́wọ́ mi tó jẹ́ wípé ará àta ò gbọ́dọ̀ gbọ́. You promised me you were going to turn a new leaf. O ní o fẹ́ fi mí ṣe role model. O fẹ́ kí ìgbésí ayé ẹ̀ dá. Mo ní rárá. Kì í tó bá fi mí ṣe role model, kì í ṣe bó ṣe ń ṣe role model rèé. You are not a saint. Kì í ṣe pọ́mọ dáadáa ní ẹ fẹ́ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀rọ, olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀ ṣe. O ní o fẹ́ kí n tọ́ ẹ sọ́nà káyé ẹ má bàjẹ́. Ìwọ náà mọ gbogbo nǹkan tó ti yẹ kó fi ṣẹ̀sìn. Tó jẹ́ mi ni mo paná ẹ̀ tó jẹ́ pé màmá pariwo lé ẹ lórí, màmá bú ẹ. Ìgbà míì màmá lálé ẹ wà máa sun ẹkún. Ilé tó kọ́ tí ẹnjìníà kọ̀rẹ́ ń wá bẹ́ẹ̀ ṣí. O mọ bó ṣe jẹ́, o mọ bí mo ṣe lálé ẹ, o mọ bí mo ṣe paná nǹkan tó fẹ́ jáde láti ibẹ̀. Tó ń bẹ̀ mí. O mọ bó ṣe bẹ̀ Bùnmi Aṣíwájú sí mi. Tí ìbá ṣe Bùnmi Aṣíwájú sunkún nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ní alájà sísà mi, èmi ni mo kó yín sí. Èmi ni mo bá yín sọ wípé kẹ́ dáríjì kẹ́ fún ní another chance. O mọ ẹni àwọn tó lù ní jìbìtì tó gba owó lórí internet. O mọ ẹni tó lọ gbé níbi tẹ́mi tí ń gbèjà, o tún lọ gbẹ̀yìn gba 2 million lọ́wọ́ lady yẹn. Wípé ò ní bá ṣẹjọ́ tẹ́ ẹ fi gba 2 million lọ́wọ́ ẹ̀mí ò mọ̀. Mo dákẹ́ ni. Gbogbo ohun tó forí mi dìre. Tí mo mú mọ́ra. Tí mo ní ẹ̀ẹ̀kan kọ́ tó bá fẹ́ change èèyàn ẹ̀ẹ̀kan kọ́ ló máa change. Àbí kìí ṣe bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Tí mo sọ ẹ́ di àbúrò ọ̀sán gangan. Àṣé ò ń tàn mí ni. Tẹ́jì ni akọ̀rẹ́ àti gbogbo yín tẹ́ fi pàdé tẹ́ fi fẹ́ra. Ní ò mọ̀. Later on ni mo tó mọ̀ wípé àwọn ọmọ Oyètọ́lá Ọ̀ṣun State ni wọ́n, àwọn ọmọ APC, àwọn gúrùpù, àwọn Táíwò Ọláọ̀rẹ́, Bọ́lá Ọlọ́fin. Náà lọ mú ẹ babẹ́. Ìgbà tí ẹjọ́ ń tanra yín, tẹ́jọ́ ń ṣòṣì, tẹ́jọ́ ń ṣe rádaràda lórí social media, mo dákẹ́. Ọkọ mi ní kí n má sọ̀rọ̀. Ṣùgbọ́n mo wá fẹ́ rán ẹ létí ọ̀rọ̀ kan tó sọ. Mo sọ lórí ìkànnì yìí náà lọ́jọ́ yẹn. Ó ní alájà. Nígbà tí tàkọ́kọ́ ṣẹlẹ̀ tó fẹ́ bu mẹ́ lọ́wọ́ tó wá bẹ̀ ní. Tó ń róòlù nílẹ̀ níwájú Àgídìgbò tó fẹ́ ṣe fídíò ẹ. Wọ́n náà máa ṣe fídíò ẹ. Mo ní kó má ṣe fídíò ẹ. Mo ní mi ń ṣe Ọlọ́run. Òun róòlù lẹ̀ báyìí. Alájà, ẹ dáríjì mi. Ẹ má jẹ́ káyé mi bàjẹ́. Tọkọ mi gbé ẹ sókè tó ní má ṣe bẹ́ẹ̀ yẹn níwájú obìnrin ẹgbẹ́ kì í ṣe Ọlọ́run. Tọkọ mi command mi pé ó yá, o gbọ́dọ̀ máa bá ṣe advert lọ́wọ́ òde gbọ́dọ̀ fi sílẹ̀. O rántí pọ́kọ mi ló command mi tó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. Ṣé o rántí níwájú Àgídìgbò? Mo máa ṣe yẹn tán nígbà tán gbé péèjì ẹ lọ. Mo máa bẹ́ ẹ wérò sórí péèjì. Ẹniọlá, ó máa gbẹ̀yìn mi lọ lọ́kọ̀. Ìyá Ikima máa pè mí. Ó máa sunkún. Ìyá Ikima wá bú mi nínú DM ní. Ó lọ́mọ mi ti gba ọkọ òun. Tí mo ní kò jẹ́ bẹ́ẹ̀. Mo pe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, mo ní ẹ fi ìyà jẹ obìnrin yìí. Mo ní mo support polygyny lóòótọ́. Mo lè fi ìyà jẹ obìnrin yìí. Ó ṣe fídíò inú ilé ẹ̀ fún wa, kò sí chair, kò sí tẹlifíṣàn, kò sí nǹkan kan. Kò sí nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ. Bí ẹnjìníà ṣe fẹ́ pẹ̀lú ọmọ méjì rẹ̀ tó gba igba orí ẹ̀. Hairdresser gidi ni ọmọ yẹn tó beautiful. Bí ẹnjìníà ṣe gbọ́ gbogbo ohun tó ní rèé. Ilé tán jọ kọ́ bí ẹnjìníà ṣe tà mọ́ lórí rèé. Àbí ibẹ̀ kọ́ la sọ tó sọ wípé ó dákú sórí obìnrin ní hòtẹ́ẹ̀lì. Tó ní òkú ẹ̀ ni wọn bá gbé táwọn rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital. Tó ní bó ṣe ń wọnú DM oní DM nìyẹn tó ń tòsí àwọn obìnrin olóbìnrin. Tá tún wá blackmail irun wọn tó bá ti ní sex video wọn lọ́wọ́. Ojú ẹ̀ kọ́ ló ṣe sọ, I still have the recording. I have everything. Mo dẹ̀ bẹ́ẹ̀ wí pé o kò tí ì pẹ́ jù. O ò lè fẹ́ bọ̀bọ̀ yìí. Ṣebí mi ni engineer sọ wípé kó attack. Ṣebí mi ni Jigolo bẹ̀rẹ̀ sí ní sọ wípé kó attack. Ó sọ lọ́jọ́ yẹn. Ó ní tóun bá tún ṣe tán tọkọ mi bá fi mí lẹ̀ èmi ló máa pàpà wá bá sùn. Àbẹ́mi kọ́ ló ń dọ̀tí lémi. Ọkọ mi pé a lọ Ìbàdàn, ọkọ mi pè sínú mọ́tò bí 1 hour ló fi rọ́wọ́ àsì fún pé fi ayé ẹ fún Ọlọ́run, you a Muslim. Wẹ̀ jánábà máa kírun kó dẹ̀ ṣe déédé láàrin àwọn ìyàwó ẹ̀ méjèèjì. Fa ojú ìyá Ikima mọ́ra. Kò dùn nínú. Ṣebí ọkọ mi ò ló wá bú tó ní èjìká ní ṣọ́ọ̀bù èjìká ìsọnà.
gbogbo àwọn ìyá ẹ̀ tó yàn lórí social media ṣẹ̀bọ̀n ń drag mi ni mo fọwọ́ lẹ́rán mo mọ̀ wípé ọjọ́ ọ̀rọ̀ máa tó mi tẹ̀ wá mọ̀ pé ó máa yá tó báyìí mi ìdẹ̀ mọ̀ wípé ó máa jinlẹ̀ tó báyìí ṣùgbọ́n ó lé èèyàn kan tí mo fẹ́ call out mo kàn ní rán ẹ létí ni ọ̀rọ̀ ẹ kan ni mo fẹ́ fi rán ẹ létí tó kó lè mọ̀ wípé mo rán ẹ létí nínú fídíò tí mo ṣe ń gbà yẹn ó ní Alájà nígbà tó ń bẹ̀ mí níwájú Àgídìgbò ó ní tí ẹ bá ń bá èèyàn ṣe tinútinú tí ọ̀nà èèyàn yẹn bá ń dáa onítẹni yẹn bá wá dà yín ó ní ẹni yẹn ò lè rí ojú rere Ọlọ́run ó ní gbogbo nǹkan á bàjẹ́ fún Ẹniọlá ṣé o mọ̀ pé mo sọ fún ẹ wípé màá rán ẹ létí ṣé o mọ̀ pé o ti rí ìbínú Ọlọ́run báyìí ṣé o mọ̀ pé ìbínú Ọlọ́run ti dé báyìí ṣé o rí wípé ẹ̀sìn damage control lẹ fẹ́ ṣe tó bá jẹ́ fídíò àti ìwà àtọkọ ẹ níbi tẹ́sí bá jọ ṣe pọ̀ àgbèjà yìí threesome threesome pẹ̀lú Ash blog I have the video lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí tó ń play ẹni ṣó fẹ́ gbọ́ mo ní nọ́mbà ẹni tó fún mi mo ní fídíò ẹni tó fún mi mo rí fèsì ẹni tó fún mi mo ṣe rìkọ́dì ẹ̀ sílẹ̀ wọ́n ní kí n post ẹ̀ mo ní láyé ọwọ́ mi kọ́ ni ẹ̀sìn Ẹniọlá ti máa jáde yàtọ̀ sí wípé Ẹniọlá kó jẹ́ ọ̀tá mi gan mi ní gbé fídíò yẹn jáde bọ́ mo mọ̀ wípé fídíò yẹn sì máa jáde omore tí mo lè ṣe é kọ́ńtàtì ẹni tó ṣíà ẹ̀ tẹ́ bá fẹ́ arrest ẹ̀ wà lọ́wọ́ mi mo tún lè ṣe é lóore yẹn torí wípé a lè sọ wípé nítorí tí ẹ bàjẹ́ ká sọ wípé ohun tẹ́ni yẹn ṣe dà ṣùgbọ́n mi ìrò bóyá ẹni kéèsì torí ọkọ ẹ náà ló post ẹ̀ sórí group chat Akeem ló post ẹ̀ sórí group chat àmọ́ bóyá ó ń bẹ jà nínú ilé lọ́jọ́ yẹn ni bóyá ó ń blackmail ẹ lọ́jọ́ yẹn ni bóyá ó fẹ́ fi ilẹ̀ lọ́jọ́ yẹn ló fi group tẹ create láti bully mi ibẹ̀ la Akeem ló post ẹ̀ sí tí àwọn yẹn ti rí so kì í ṣe wípé wọ́n hack fóònù ọkọ ẹ má ṣe damage control bóyá o wá bẹ́ẹ̀ ni immediately ló ṣe ẹ̀rọ àrí ìmúbẹ̀ bọ́rí àwọn èèyàn ti record ẹ̀ so ẹ lè má ní kéèsì Akeem Adéṣọlá engineer Koren òun ló post ẹ̀ sórí group chat according to what we heard Ẹniọlá ṣòra yí ẹ lóde àbúrò nígbà tí mo sọ wípé àwọn tó fọkọ sẹ́wìn ló yẹ kó lọ́yàn ní rómọdé kì í ṣe mi ṣé o rí pé Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé o rí pé ojú tí ẹ̀ ṣé o rí pé o ṣẹ̀sán mo mọ̀ pé òní sì ju ọmọ elépo ni ẹ́ ṣùgbọ́n ṣé o rí pé o wá kúrò lórí alágbo tá a mọ̀ ẹ́ mọ́ tá a bẹ́ẹ̀ polówó tí gbogbo ayé mọ̀ ẹ́ mọ́ o wá do ní content creator ìsọ̀nà o lose focus ṣé o rí pé o ti ṣìyàn kò kúkú dúró síbi tó wà gan ṣé o rí pé mo kí ìyá kí n má kú oríire congratulations my lady àwọn tó ń dá ẹlẹ́bi ṣé kò lè move on ni wọ́n command ẹ̀ wọ́n manipulate ẹ̀ ta ló mọ fídíò ìyá Ikimata Akeem ló lọ́wọ́ ta ló mọ iṣẹ́ nàbì tí Akeem ti fi ìyá Ikimọ ṣe tí ìyá Ikimọ ò fi lè sọ̀rọ̀ ẹbí mo sọ fún ẹ wípé olòṣì ló lọ fẹ́ tán bá bí ẹ dá Akeem bọ́ síta kó bá mi sọ̀rọ̀ fídíò ẹ̀ wà lọ́wọ́ mi tán bá bí ẹ dá dùn pín ìyá Ẹniọlá mò ń bọ̀ orí 62 ni màá ti ṣe fídíò tiyín mò ń bọ̀.